ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ ká gbéyẹ̀wò lónìí. Ẹ jọ̀ọ́ ẹ má sọ pé ọ̀rọ̀ tèmi pọ̀. Mo gbọ́ wípé àwọn Fúlàní wọ́n ń gbèrò láti wá bá wa jà, láti wá kọlù wá ní on the 1st. Àwọn kan tí wọ́n ná àwọn ìwádìí táwa ṣe, àwọn kan á sọ pé irọ́ ni o, pé ó ìdí on the 4 January. Mo ní okay, at on the 1 at on the 4 ó dáa ni, ó bà ní kò tí ì bàjẹ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ lè má mọ bí mo ṣe jẹ́ àti nǹkan tèmi lè contribute. Orúkọ mi ni Professor Bóyèjọ́ Adéfúyè. Mo ní ìmọ̀ nípa mo ti lọ sí Police College rí ní Ìkẹjà, mo ti lọ sí Custom Training School ní Yaba, mo dẹ̀ ti lọ sí Prisons Training School ní Texas níbí ní US. Mo dẹ̀ ṣiṣẹ́ ní Kano Airport àti Nàìjíríà lóríṣiríṣi ibi. Nǹkan tí mo fẹ́ sọ ni pé the best defense is good offense. The best offense is good defense. So ńgbà tó ti jẹ́ pé on the 1st náà fẹ́ attack wa, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ má dúró de on the 1st o. Ẹ jẹ́ ká ní kí àwọn warriors wa kán wá wọn lọ ibikíbi tán wà ní on the 30th of this month, 30th December. Kán kọlù wọ́n. Wọ́n ń lè ráyè lọ lo oògùn tán bá ní, wọ́n ń lè ráyè lọ gbogbo àwọn ohun ìjà tán ti kó pamọ́, wọ́n lè lọ lò ó. Ẹ jọ̀ọ́ ẹ já lọ dà wọ́n rú ká ṣíná sí wọn lára ń gbẹ̀ yẹn. Tá bá ṣíná sí wọn lára, tá bá kọlù wọ́n, à lè ṣẹ́gun o. Ṣùgbọ́n tá bá ń dóde pé ṣèbó ìdí first kan tó dé nǹkan kan, kó má lọ late fún wa ni o. Torí pé ẹ̀rù ń bà mí pé a lè ní kò ní rí bẹ́ẹ̀ kó lọ rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ó ṣeé ṣe kéèyàn dúró pé ó máa rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ is better ju pé kéèyàn rò pé kò ní rí bẹ́ẹ̀ kó lọ rí bẹ́ẹ̀ o. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Olúwa, ẹ jẹ́ kí a gbáradì ká ti kọlù wọ́n. Inú igbó tán wà ká pa wọ́n síbẹ̀. A nídìí fídíò, a nídìí kẹ́nìkan sọ fún wa pé òun pa 10, òun pa 20 o. No, ẹ kọlù wọ́n. Inú abà tán wà àti màálù wọn àti anything, kẹ́ kọlù wọ́n. Kẹ́lúgbó agbára. Agbára tẹ̀lẹ̀ nídìí jù ni ẹ nídìí tìdíjò. Kí gbogbo yín àtọmọ ogun àti ètè ìṣọmọ ogun kẹ́ lọ́wọ́ kẹ́ lò ó. Tọ́ bá yìnbọn fún yín, kó yẹ pé àwọn ìbọn máa bà. Tọ́ bá kọlù yín, kó yẹ pé àwọn náà máa ní ìpalára. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Olúwa ni o. Ẹ má sọpọ̀rọ̀ yìí orí bákan o. Ẹ má kó dànù o. Á dáa fún gbogbo wa o. Ẹ ṣé pọ̀, ẹ ṣé o. Ọlọ́run á pẹ̀lú yín o. Á dẹ̀ra pẹ̀lú àwọn ọmọ ogun wa o. Ó dàbọ̀.